Prophet Taiwo Ojo wọ́n ti fi ọ̀rọ̀ tó lágbára wọ́n ti fi ránṣẹ́ sí gbogbo àwọn olórí ìjọ ńláńlá, àwọn pásítọ̀ ńláńlá tí wọ́n ní yunifásitì skul lóríṣiríṣi tó jẹ́ pé owó skul wọn gọ̀bọ̀ì báyìí ni, tó dẹ̀ jẹ́ pé owó skul ìjọba gan ò tó tọ̀dọ̀ wọn. Ẹ wo pásítọ̀ Taiwo Ojo fọ̀rọ̀ lẹ̀ o, kí làwọn nǹkan tí wọ́n sọ nítorí ọ̀rọ̀ yìí tún wá ṣe bí ẹni pé ó dé ọ̀dọ̀ ọ̀rọ̀ tí pásítọ̀ Adeboye ọ̀rọ̀ owó tí wọ́n béèrè. Ṣe rántí pé láìpẹ́ náà ni wọ́n rí lórí fọ́nrán tí wọ́n ní pásítọ̀ Adeboye béèrè fún 1 billion naira pé kí wọ́n fi kọ́ church kan fi ṣe àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ auditorium wọn. Ṣùgbọ́n àwọn kan wọ́n gbẹ̀yìn wá wọ́n ní pé àwọn olórí ìjọ tí wọ́n ń béèrè owó rẹpẹtẹ yìí tó ń béèrè owó rọ̀gbùrọ̀gbù yìí pé wọ́n ń béèrè bílíọ̀nù lóríṣiríṣi láti ẹ̀kọ́ skul oríṣiríṣi pé ṣùgbọ́n kí ló tí wọ́n lè sọ pé kí wọ́n partner pẹ̀lú iṣẹ́ olúwa láti sponsor àwọn ọmọ tí ò ní owó láti lọ iléèwé pé kí wọ́n sponsor àwọn ọmọ tí ò lówó láti lọ iléèwé pé èyí tó fi jẹ́ pé owó iléèwé wọn wá jẹ́ gọbọi tó fi jẹ́ pé ní àwọn ọjọ́ míì wọ́n ní àwọn ṣáà tó wà ń bẹ̀ gan wọn ò ní àǹfààní láti rán ọmọ wọn lọ sí iléèwé tí ìjọ dá sílẹ̀. Ẹ̀yin èèyàn wa wọ́n tún wá ní ètò wa lágbára ní pé bí wọ́n ṣe ń polongo pé standard àti quality ni àwọn ń provide pé àwọn ọmọ tí wọ́n gan pé ìlú òyìnbó ni wọ́n ti ń lọ iléèwé pé ó dẹ̀ wá lágbára báyìí o. Àwọn kan ní àwọn ọmọ ọjọ́ míì gan wọ́n máa ní pé education tó dáa pé kì í ṣọ̀fẹ́ pé kì í ṣọ̀fẹ́ pé ṣùgbọ́n àwọn lórí ìjọ lè béèrè fún owó rọ̀gbùrọ̀gbù pé kí ló tí wọ́n lè béèrè fún àwọn owó yìí láti fi ran àwọn aláìní lọ́wọ́. Gbogbo nǹkan táwọn èèyàn ń béèrè rẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ìdáhùn ń bẹ nínú fọ́nrán tẹ́ máa wò yìí. I went to Shagan the other day. I saw a CSC school. Massive in nature. I said, how massive the school is? This is how they used to process land. They build it. They want it over to the government. They build it. They want it over to the government. They build it. And hand it over to the government. What they have is they write the name of the church that built it. People will be happy. Their children are succeeding. Today, the public school go on strike. Teacher fees should be the cheapest. It should not be the most expensive. We should practice love. That's why unbelievers will not be bringing their children. Through that, they will not accept God. Because the fee is affordable. And public school must go on strike. But the law of money has quenched the law of Christ. We are not doing it the way we should do it. We want Jesus to dance to our tune. Master, Paul said, God forbid. Shall we continue to abide in sin and expect grace to abide? Marry. The love of Christ. Is this in us? Look at the state of the church of God. The church is the one who was in the church. People are dealing with their issues personally. They are doing things individually. Romans chapter 12 verse 2. If you really want to prove God's love, ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ nígbà tí wọ́n gbọ́ ohun tí Prophet Taiwo Ojo sọ lórí ọ̀rọ̀ àwọn ṣọ́ọ̀ṣì ńláńlá tó ní skul ńláńlá tó jẹ́ pé owó skul fees wọn ó lágbára púpọ̀. Kẹ́mi Ẹ̀kẹ́mọdé ní Lord take control
Mechanics ní yes, Celestial Primary School in Moria have been handed over to Ekiti State Government. Savio Akinpomini, the truth is that solid education is not cheap anywhere in the world. You want world-class teachers and education, you have to pay for it. A memo exchange, only good. A pastor is saying it. Evangelist Femini, yes. Ṣẹ́gun Elijah ní God help us all. Abiola ní amen. Dr. Lani ní ọ̀gá, you don't know what you are saying. The government forcefully took over the mission schools. If the missions were still in charge, we would not have decadence in education today. It should be paid for because quality education is not cheap. Nǹkan táwọn èèyàn sọ rèé o. Nígbà tí wọ́n gbọ́ gbogbo ohun tí Prophet Taiwo Ojo sọ lórí ọ̀rọ̀ education tí àwọn church ńláńlá tí wọ́n run. Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn gbogbo ìtàn sọ yìí náà lórí ọ̀rọ̀ pé owó yẹn ti pọ̀ ju ti ìjọba lọ, pé tí ìjọba wálẹ̀ tí àwọn church ńláńlá yẹn lọ sókè, ìyẹn owó school fees wọn. Ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ẹ̀dá sí ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.